Ẹ̀dá kẹba kéwì ẹ̀bá kéwì. Wàláì kò sáà bí mani alájàgbọ̀ bá dà lẹ́bi ọlọ́run. Lẹ́kẹ̀ ìwọ́jìdù ti ayé lẹ́kẹ̀ ìwọ́jìdù ní ìṣòro. Àbá fún mínì, bàbá wa gbà oníkàdá tòní. Àdàmọ́ wọ́n ayẹ́tẹ̀ ooo. Bàbá wa sọ olódodo bàbá. Aláníyàrí ni bàbá. Bàbá wa lé owó déwá sí wá sí jòní. Nílé ń tàdá. Wọ́n wá kọ́mẹ́ntì àwọn alájẹ́ àgbà. Ìgbé lẹ́yìn àwọn anẹ́bí ọlọ́run. Tàlàfà tó lè fọwọ́ ẹ̀sọ̀yà pé èyí fi ìgbáyà rẹ̀ kan obìnrin olóbìnrin. Àbá mọ́mìnì alájàgbà wa náwọ́ láàrin ọjà ìmọ̀tálásí ilé ọba alájàgbà wa ní èmi ájì Kàmálù o mo ríra mi báyìí ìfẹ́lò mi mọ́ o mo ríra mi rí i pé lẹ́yìn àwọn ìyàwó mi tí mo so igi wọn èyí tó fi àyà kíyà pẹ̀lú nìkan kan mọ́ kálukú náà bí rẹ̀ wò. Àbá mọ́mìnì alájàgbà àwọn ẹlẹ́kẹ̀ẹ́jẹ́ bàbá alájàgbà ẹlẹ́kẹ̀ẹ́jẹ́ bàbá alájàgbà àánà wa kéwú bàbá dàmú bàbá délé kéwú wọn ò má kéwú àwọn ni wọ́n kéré jù láàrin àwọn ikú wọn. Mo ti bọ́ sínú kàlámà bá gbàdé ẹ̀dí ẹ̀mọ́ ọmọ mi nì àbí kí má ti jẹ́ wọn bẹ̀ alájàgbà wa fẹ́ máa lọlé ó kọ tí wọn àbọ̀kọ́ mọ́ mi nì ó ti wà nù tí àgbà kan ó dé wa lọ́wọ́ ni pé Sheikh Muhammad Tukur Ìlọrin wọ́n ti kó kọ̀tà alájàgbà náà Sheikh Muhammad Tukur Ìlọrin ó kọ tí bàbá tó bí alájàgbà àti ìyá wọn sọ wọn nù Tukur alájàgbà náà fẹ́ máa lọlé ó kọ tó gbé wá láti ilé Muhammad Tukur ó kọ tó gbé wọ́n mọ̀ wá gbé lọ wọn ni kí làwọn máa jẹ́ òun ni Kamaluddin rí bẹ́ẹ̀ jẹ́ máa. Kí ló kọ rẹ̀? Ẹ̀mí ọ̀wá ni àyìnbó kọ́lé kí wà fàgbà. Bàbá àdúrà pé kí ló kọ́lé kí wà fàgbà tájùlẹ̀ àdábì. Ilé kéwú táwọn ajé àgbà ti jáde. Ilé kéwú táwọn afárá olùbáríkà táǹkà yìí tí wọ́n ti dà olùbáríkà tá ti kéwú. Orúkọ rẹ̀ ní jẹ́ Madrasatu Az-Zumurati Al-Adabiyya. Wí dáadáa. Madrasatu Az-Zumurati Al-Adabiyya. Wọ́n ti di Kàmálíyà kú. Ilé kí wà fàgbà ó kọ́lé kí wà fàgbà mú. Zumuratu Al-Adabiyya. Bàbá àdúrà pé ọdún wo ni Zumura náà bẹ̀rẹ̀ ilé kéwú tí wọ́n ti máa ń lo tíra tá máa ń lo àwọn tíra kan ya àwọn nǹkan sí àwọn afárá ní ilé kéwú wọ́n lọ bẹ̀rẹ̀ ní 1914 kí mo pé jàmá 1914 ilé kéwú afárá bẹ̀rẹ̀ àbọ̀ mọ́mìnà ọ̀gbọ́ wọ́n á ní wàdúrì sátífíà al-ulumul arabiyyatu wal islamiyya gbogbo àwọn kéwú tí ń jẹ́ kéwú lárúbáwá àbá mọ́mìnì àbá tájùlẹ̀ àdábì àfà níwọ̀n o gbogbo kéwú lárúbáwá làfà wọ́n wà kọ́ wọn wọ́n ké náwù nígbà náà wọ́n ké àrúdù nígbà náà ẹgbùgbà tábà gbà wáyé ta ni àfà lákẹgbẹ́ wọn nígbà náà tó ṣe rú tí wọ́n ṣe wọ́n kọ́ wọn ní náwù wọ́n ké sọ́rífù wọ́n ké bàlágà wọ́n ké mọ́ntìkì gbogbo ìmọ̀ wọ́n ké àbá mọ́mìnì ẹlùmíọ̀wà ní àbá àgbàkó òkè náà àbá àgbàkówá bó ti 1914 àbá wa kọ́ náwù èyí ò ní kọ́kọ́ mọ́jọ yọ lẹ́nu àfá tún wá kọ tíra orin náwù àbá mọ́mìnì ọ̀gbọ́ àfá àgbà wọ́n kọ tíra orin náwù
jẹun ó kọ̀ rẹ̀ ni alimanzumatu anna hawija ali adabija. Allah. Ibnu Maliki ní tiẹ̀ ani alifi ọmọ Maliki. Masha Allah. Kalamuna lamson òfin lọ kásítàkì. Àbá wọn ti Maliki nù. Àfáàgbà wọn ni tí wọ́n lọ kàn. Allah yá lórí bẹ̀rẹ̀ ọ̀yìnì. Orin náà wà fáàgbà lọ́gbọ̀n. Wọ́n lè fi kí wọ́n ìjà. Alámọ̀ àti wọ́n tó fẹ́ gbókèwúyé àti wọ́n tó fẹ́ nílò ọ́kà yìí. Àríyáwó ìlú mẹ́ta mi tẹ̀lé kọ́ ìmọ̀lá àríyá. Ẹni kò tún sunkún ọba. Àlámúlò mẹ́ta ìdẹ̀rù kálí mẹ́ta bí wọ́n ta álám. Àbáni ta álámù olúmọ náírì, àbáni náà òní ọlọ́lẹ̀ kọ́. Tẹ́ńkọ̀ ní mẹ́ta bí wọ́n. Àbá mú mẹ́lẹ̀, kẹ́lí mẹ́ta áṣà. Wókéwú, àfáàgbà tábìlì àdábì, wókéwú. Tí àwọn bẹ wájú wa, ta'allam fíìlù tọ́làbù ni. Bàbá rí fíìlù tọ́làbù, àwárí jàwábù tọ́làbù. Ó ní ta'allam olúmọ náírì, ìmọ̀ náwó náà lè wá. Jàwábù wa fẹ́ dé. Ọwọ́ ajẹ́ fíìlì al-mu'tal. Mu'tal al-akhir. Mu'tal al-akhir. Fíìlì tí ń sàrùn nígbẹ̀yìn. Ẹ̀sìn máa gbé bí wọ́n bá gbà sùkún tiẹ̀ bí a sùn láfi ìlà. Àfọwọ́ ni ta'allam olúmọ náírì. Abáná ọ̀yẹ́ kọ́ náà wo. Tẹ̀ríkọ́ mẹ́ta bí wọ́n. Èsè tẹ̀ríkọ́ o, àmàlẹ́ tẹ́ríkọ̀ alìmọ̀nàbíra. Àpàdé bí wọn bá ti kéwú káwí gbogbo kò tí a máa ní láyé ni wọ́n ló ní. Ta'allamu Ọlọ́wọ́. La ilaha illallah. Ọlọ́run àfọ̀fẹ́ ẹgbà àbíbẹ̀ náà. Gbogbo ìbànújẹ́ tá a gbé níyà yìí ọlọ́mọ́sàbá sọ́dẹ̀ rí. Kọ̀lá ẹ̀lì àrọ̀bí tí ìdàlára bẹ̀tọ̀. Gbogbo ẹ̀yẹ ní kẹ́wú ẹwà gbà fà àbá Ibnu Maliki. Àtìlárúkọ wọn lọ́rọ̀. Nígbà tó wọn jẹ́ lárúbáwá, ó ní kàlámù náà. Lẹ́fúnṣọ́ ọmọ fi bẹ̀rẹ̀ sọ̀tì. Ó ní kàlámù náà ọ̀rọ̀ wa nígbà tó wọn jẹ́ ara wọn. Òun jára àwọn lárúbáwá, ó ní kàlámù náà ọ̀rọ̀ wa. Àmàlà àfáàgbà sẹ́kù dárí àdábì àwọn èéṣe lárúbáwá wọn ní kàlámù wọn mú lè àrọ̀bí yù. Kàlámù ní àrọ̀bí. Àbálẹ̀ ẹ̀rí dáńpẹ̀ ní ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá. Tí ìfàlàfà tán. Àbálẹ̀ bí àfààní bẹ́ẹ̀ tàbá àtàkùn nǹkan mẹ́ta mọ́mìnì ń bọ̀ bẹ́ẹ̀ náà bá ń ké náà wù ẹni àdìsáwò kàlámì àwọn àdìsáwò jùmùlà kí ni mẹ́ẹ̀ta jọmọ́ ìsmọ́ wàfíìlú wàhálì fún kí a bá wí. Fẹ́símọ́n. Àfáà ló kọ́ làkọ́kọ́. Wàfí àyọ̀. Àfáà ní fi bí ìyẹlẹ kejì. Dáadáa ọ̀lẹ́ àrùbọ̀ yà àfọ̀ yẹn. Àbálẹ̀ àbí ó kẹta kẹ́lìmà kàlámù parí. Fẹ́símọ́n wàfí lọ. Dáadáa ọ̀lẹ́ àrùbọ̀ yà. Àbá àdábì nínú ọ̀rẹ́ màdúmà àwọn nàwí àyàdàbíyà wọn dákẹ́ mọ́mẹ́lẹ̀. Fẹ̀yọ́ òfin bí jẹ́rú. Àbálẹ̀ ẹ̀rí orúkọ. Àwa ni alámọ̀tò lísìmì. Ẹ̀yọ́ ní kéwù ẹ̀fẹ́ yìí mi. Bàbá wa mọ bàbá ìbẹ̀ yìí. Alámọ̀tò lísìmì. Àwa ni àwọn àmì ẹ̀dá máa fi dá okọ̀ alámọ̀tò lísìmì. Àwa ni báyìí rẹ́fù. Fẹ̀yọ́ òfin bí jẹ́rú. Wọ́n ní ẹ̀rí kẹsàn-án ni láàmà fi ma okọ̀. Wàhálì. Àti àyí alámọ̀tò lísìmì lòun náà. Àwọn ìdáfà tí mi. Àwọn ìdáfà mi ni alámọ̀tò lísìmì. Àwọn ìdáfà. Ìjọba náà bẹ̀rẹ̀. Àwọn ìdáfà tí kàdákà nìdáyì ìsìnábì. La ilaha illallah. Àlẹ́sìmọ̀ àbàrò. Ẹ bá wí kéwù yìí jẹ́ máa. Kàdákà nìdáyì ìsìnábì láyìsìmì àbàrò. Ẹlẹ́kẹ́ rí amúnìdáwù. Àwọn àrùfò nìdá mi ni alámọ̀tò lísìmì lọ́wà, alámọ̀tò lísìmì. Kàdákà nìdáyì ìsìnábì. Wọ́n ní ìsìn náà. Káṣẹ̀ ìsìn náà lù nǹkan, ó ti yẹ̀rù ní kéwì bá ti rí bẹ́ẹ̀. Láyìsìmọ̀ àbàrò. Àpọ̀ wá dákẹ́wò tí ìdákẹ́wò mí ni. Wàkọ̀bọ̀dì tó ń mẹ́nà ṣì ní. Wọ́n tẹ̀lé wíìnù wọ́n ní ìrọ́bù. Wàtẹ́ni wí lọ́wọ́ ní ẹ̀rọ́bù. Dákà àdáàmà tán. Dáadáa aláàmà tó rọ̀. Àbádá ẹ̀rí
bẹ́ẹ̀ mọ́mìnì wọn bọ̀ bí bá ní ká máa wá ka orin yóò pọ̀ púpọ̀ bí bá ní bó lórí kí ni wọ́n á kọ́ ń bẹ̀ má dààmú ara rẹ̀ àfọ àkọ́tọ́ kọ́ ń bẹ̀ àfọ mọ́mìnì ọ̀gbọ́ ká máa sí àwọn kátàbà kọ́ ń bẹ̀ nínú orin wa ni ọ̀gbọ́n mọ́mìnì àfọ àṣọ àlewà wòlé kàlámì wà lámọ́tò kúlẹ̀ mẹ́rin wánú nínú orin àfọ àlìmọ̀fà ìlú wàlhàn wàtàmọ̀yìí àfọ àṣọ ń bẹ̀ àmọ́mìnì ọ̀gbọ́ nínú orin náwó àfà tọ́lá yé nípa rúfù ẹ̀káfùtì ọ̀nkà nínú orin náwó àfà ìnáwó àkàwàtò ha bẹ́ẹ̀ nínú orin àfà báàbù nìdáyì wà àsìmáìlì àfúwálì alẹ́dí tàǹsìbù tó sọ́kù tàǹsìbù ìmọ̀dọ́rì òdìyẹ àfà mọ́mìnì nínú orin àfà àsìmáìlì àfúwálì bẹ́ẹ̀ nínú orin àfà àfúwálì lè mádìrì wà dámẹ̀ bẹ́ẹ̀ kana wa akhawatu wa bembe dhanna wa akhawatu wa bembe apogo meni jawasimul mudari bembe apogo nawasimul mudari bembe antawadu bembe oya fa abade gbogbo orin tó wá pọ̀ yìí abade mo kọ orin náà àánú ọlọ́run bá mọ́ ikọ́ iná ìkẹ́ ọlọ́run mẹ́kọ́ wà ní ní sífì sáà ìnà sọ́mú tó dàpọ̀ ṣe wà ní ní sífì sáà kọ́dínà sọ́mú tó dàpọ̀ ṣe rí wà ní ní sífì sáà kọ́dínà sọ́mú tó dàpọ̀ ṣe rí Kọ́dílà ìṣọ́mú tó lẹ́kọ́. Kọ́dí yìí mọ́ ti wá pọ̀ tó 30 minutes lábíkọ́. 30 minutes gbogbo kí ó dáńkà yìí. Ààyè kátàn, àfáà 30 minutes mú ikọ́. Àfáà mọ́mìnì, àfáà ọ̀rẹ́ tó pọ̀, wọ́n fún ká kò yóò di orin náà kó àfáà lónìí. Wọ́n fún ká kò yóò di. Àfáà lónìí. Yára rí mọ́ bí àmàtí. Àbíkú aláyà àti ibú aláyà yá tó fún ìjàmàlà. Nínú orin tá a fà tábìlì alábì tí wọ́n tún kọ òun ni wọ́n fẹ̀ yá ní kàlá mi. Yá ní kàlá mi. Àbá lónìí tábìlì alábì lónìí. Pàtó àmì ìyàdé ìmọ̀. Lákàyí mi. Lákàyí mi. Ètò àmì ọ̀ṣọ́ ìlú balẹ̀ àṣà yìí. Àyùbá Nàbí Muhammad. Yorùbá Nàbí dáadáa. Àbábẹ̀rẹ̀ mọ́mìnì, àwọn àfà wọn ní ilẹ̀ àmbìyáyì mọ́jíza. Àwọn ànábì Ọlọ́run, wọ́n wá ní ohun àríṣìmà, àmà lọ lé nìsí. Àwọn bí Nàbí Ọlọ́run wọ́n ní mọ́jíza. Ànábì Muhammad ní mọ́jíza. Yorùbá Nàbí Jama. Bá Yorùbá Nàbí dáadáa. Ànábì kọjá lọ́jọ́ kan, mọ́jíza Nàbí lẹ́gbọ́ yìí. Ìwà kọjá lọ, ọwá pàdé arákùnrin kan Yahudi ni, kìí ṣe Mùsùlùmù, ọwá jẹ́ lágbàwò òkú. Ànábì wá ní ilà àìdà tó rí. Ànábì ní bó lọ́lọ́, ó ní orí ìdù ahàlì, mo fẹ́ kàn fámílì ní mo fẹ́ dínlé wá ń bẹ̀wọ̀n ni. Ànábì ní kí ni mú lọ́wọ́ fún wọn. Ó ní mú kankan lọ́wọ́. Ànábì ní ó mú kankan lọ́wọ́. Ó sì mú kẹ́mi mọ́tò ṣàádà lọ́wọ́ ẹ̀yìn yálà lùbáríkà. Ànábì ní òsì mú kúrò la ilaha illallah lọ́wọ́ gbà sílámù. Ó ní tó wọn gbà sílámù. Ó ní alákàṣá ìdún alámá kúrìtà. Ìjọ bàbá Ajíbó, ó ní alákàṣá ìdún alámá kúrìtà. Ìjọ ní tí ó jẹ́rìí rẹ̀ pé ọ̀kan sọ̀rọ̀ lọ́run ìwọ̀sìlá nábì rẹ̀ ẹgbọ́ ìbéèrè. Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ànábì ìjọ náà sẹ́ náà rí. Wọ́n ní alákàṣá ìdún alámá kúrìtà. Ìjọ lẹ́yìn tí ó jẹ́rìí rẹ̀ níyà yìí wípé ìwọ lànábì Ọlọ́run tó ń ṣe wuyọ̀ ọ̀kan ni. Ànábì wá wẹ̀ tó ń sẹ́ náà rí. Ànábì wọn bí n bá ní káàdì ọjẹ́rì ìmẹ́lẹ́sìn ọmọ ń kù mí ní àlè fámìlì mi ní àjọ ń bọ̀ tẹ́lẹ̀ ni òun lọ́kọ́ bá ìsìlámù náà ọkùnrin àrí lọ́kọ́ bá ìsìlámù náà ọkùnrin àbí orí náà lálùbákà ẹ̀ tí a mẹ́nà Ànábì wá wáyú ọ̀rọ̀ dé ọwá ní kankan ọwá ní kíkan tó lórí ọ̀kankan Ànábì wá ní ọ̀dá ìwọ́ tó bèèrè ọ̀nà ló ṣiṣẹ́ Ànábì wá sọ fún lárúbáwò kò tó jẹ́ kèfèrí ni Ànábì ní lọ́lẹ̀ bá igi hun sọ fún wípé
èmi Muhammad pè ti yóò bá nàbì lọ́wọ́ kí náà sọ pé Muhammad pè lágbà ọkọ̀ wá ní kí n lọ bí gbégi wá ọ̀rọ̀ tó wíyí lágbà púpọ̀ ọdá kò sí kankan ọwá lọ bí igi ọwá wí níbi yẹ̀yẹ́ láwọn igi Muhammad ń pè ọ́ ní kí bá wú tegbò níbà mí Ọlọ́run ti máa fún gbogbo nǹkan lẹ́sẹ̀ ọwá fún igi lẹ́sẹ̀ àfáà yìí àfáà bí àwọn anú tíra ní o àníwí ikú ìfún yóò